ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Àlùfáà ìjọ Àgùdà Sẹ́lẹ̀rí Òbí Àgbà Òṣogùn ti ṣàlàyé ìdí tó ṣe fi ẹ̀sìn Kìrìsìtẹ́nì sílẹ̀ tó sì di oníṣẹ̀ṣe o. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú oníròyìn Yorùbá, Òbí Àgbà Òṣogùn sọ pé kì í ṣe nítorí kí òun lè ní àǹfààní láti máa bá obìnrin ní ìbálòpọ̀ lòun ṣe fi iṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí a mọ̀ sí fadá sílẹ̀ o, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èèyàn ṣe lérò. Ó ní òun pinnu láti fi iṣẹ́ fadá tí òun ti ń ṣe fún ọdún 16 sílẹ̀ nítorí iṣẹ́ àlùfáà kò wù òun mọ́. Òbí Àgbà Òṣogùn ní àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà ni òun fẹ́ máa ṣe báyìí, èyí ló sì jẹ́ kí òun pa iṣẹ́ àlùfáà tì. Ọ̀pọ̀ lérò wípé kí òun lè ní àǹfààní láti bá obìnrin lò pọ̀ ló jẹ́ kí òun fi iṣẹ́ fadá sílẹ̀. Ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o. Mo kàn sáàrí pé iṣẹ́ àlùfáà kò wù mí mọ́ láti máa ṣe ni o. Lẹ́yìn náà ni mo sọ fún àwọn aṣíwájú mi pé mi ò ṣe iṣẹ́ fadá mọ́, tí mo sì fi ìjọ Àgùdà sílẹ̀. Òbí Àgbà Òṣogùn tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ Ahmadu Nnamdi Azikiwe tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa àṣà ilẹ̀ Áfíríkà ní ìlú Akwa ní ìpínlẹ̀ Anambra sọ pé nǹkan tó dá lórí àṣà ló wu òun báyìí o. Tó darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ náà ló kọ ìwé kan tó dá lórí bí èèyàn ṣe lè pe òjò láti rọ̀. Òbí Àgbà Òṣogùn tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun ṣe ìgbéyàwó lẹ́yìn tí òun fi iṣẹ́ fadá sílẹ̀. Elédùà sì ti fi ọmọ jíǹkì ìgbéyàwó náà o. Ọ̀gbẹ́ni Òbí Àgbà Òṣogùn ṣàlàyé pé ilẹ̀ Áfíríkà ni àṣà àti ìṣe ṣe mú yangàn pọ̀ sí jùlọ o, ṣùgbọ́n àwọn òyìnbó akónilẹ́rú ló jẹ́ kí ọ̀pọ̀ àṣà yìí sọnù. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣẹ̀ṣe gan ni iṣẹ́ tí orí rán òun o, nítorí ipasẹ̀ rẹ̀ ni lòun fi lè sin àwọn èèyàn òun. Ó ní láti kékeré ni ìrìn àjò òun sí ẹ̀sìn àbáláyé ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí òun ṣe ní láti gbé pọ̀ pẹ̀lú bàbá ìyá òun tó jẹ́ babaláwo. Bákan náà ni Òbí Àgbà Òṣogùn ṣe sọ pé bàbá òun gan gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe bó tilẹ̀ jẹ́ pé Kìrìsìtẹ́nì ni. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wà lára òun tó jẹ́ kí òun padà sídìí ìṣẹ̀ṣe láti ibi iṣẹ́ àlùfáà o. Ọ̀gbẹ́ni Òbí Àgbà Òṣogùn sọ̀rọ̀ àwọn onígbàgbọ́ wípé kí wọ́n má rí àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó ń bọ Èṣù mọ́ o. Ó ní Ọlọ́run kan náà ni gbogbo èèyàn ń sìn, bóyá Mùsùlùmí ni tàbí Kìrìsìtẹ́nì. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.